Gbogbo bí àwọn ọmọ ẹ̀gbọ́n ìyá mi ṣe ń bá mi lájọṣepọ̀, ẹ̀gbọ́n ìyá mi ò rí pé kò dáa o. Ìkan nínú àwọn ọmọ ẹ̀ wá fẹ́ fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó. Ìgbà náà lẹ̀gbọ́n ìyá mi rí wípé ọmọ àbúrò òun ni mí. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀dutọ́ reality show. Olúwaṣeun Àkànṣe lóòtú ètò yín. Ẹ wá kan fìdílé, ẹ kájọ máa fetí gbéyàwó ọ̀rọ̀ torí pọ̀rọ̀ báyìí lọ́mọ ilé tí máa ń jẹ. Ìtàn tá a fẹ́ sọ yìí, ìmọ̀ sọ bí ẹni pé mi ló ṣẹlẹ̀ sí, kì í ṣètàn mi o, bẹ́ẹ̀ sì ni kò fara pẹ́ mi rárá. Àmọ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, àtèmi náà tí mọ̀ sọ, ni mo ṣe ń sọ bí ẹni pé mi gangan ló ṣẹlẹ̀ sí. Orúkọ mi ni Táwà. Bẹ́ẹ̀ sì ni ìyá mi lóyún mi nígbà tó wà nílé ìwé. Ṣé ẹ mọ̀, ọmọ kékeré tó lóyún nígbà tó wà nílé ìwé. Bàbá mi ò gbóyún mi lọ́wọ́ ìyá mi. Nígbà tó yá, ìyá mi fẹ́ lọ sílé ọkọ mi, nígbà yìí mo ti pé ọmọ ọdún 7. Ìyá mi fẹ́ lọ sílé ọkọ mi. Ọkọ tí ìyá mi fẹ́, ó lóun ò gbà kí n máa gbé pẹ̀lú ìyá mi. Ó lóun ní fẹ́ ìyá mi pé single mother ni o, àmọ́ òun ò lè tọ́mọ ọlọ́mọ torí òun náà ò tí ì bímọ. Ìyá mi ń wá ibi tí màá gbé, ibi tí ó fi mí á. Ẹ̀gbọ́n ìyá mi ṣe ní kí ìyá mi ó mú mi wá nù, mo sì ń gbọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá mi. Ẹ̀gbọ́n ìyá mi sì ń tọ́jú mi. Àǹtí Ṣeun, èmi àti ẹ̀gbọ́n ìyá mi à ń gbé. Ẹ̀gbọ́n ìyá mi ti bímọ 6, ọkùnrin 4, obìnrin 2. Ọkùnrin 4 ni wọ́n kọ́kọ́ bí, kó tó wá bóbìnrin 2. Last born ẹ̀gbọ́n ìyá mi kì í ṣẹgbẹ́ mi, kẹ́ lè mọ̀ pé mo kéré sí wọn dáadáa. Ìyá mi sẹ́gbọ́n rẹ̀ ó dàbí àkọ́bí sábì kẹ́yìn ni, bẹ́ẹ̀ ni. Àǹtí Ṣeun, ìyá yìí tọ́jú mi lóòótọ́, ó fún mi lóúnjẹ, mo sì lọ iléèwé, public school ni mò ń lọ. Mo ń lọ iléèwé tí ìyá mi bá sì ní, ó ń wá gẹ́gẹ́ bí pé òun ló bí mi. Àmọ́ ọkọ rẹ̀ ò fún mi láǹfààní àti wá sọlúdé ń bẹ̀ o. Ó ní rárá o, òun ò kí mi lè wá sọlúdé. So à ń sọlúdé ni o. Èyí tí ẹ̀ mọ́ fẹ́ lọ rí iye èèyàn ni o. Mi láǹfààní àti ṣe bẹ́ẹ̀. Èyí tó yẹ pé ìbáṣepọ̀ tó dánmọ́rán ò sí láàrin èmi àti ìyá mi. Àǹtí Ṣeun, báwo ni mo ṣe ń gbégbé ayé mi lọ títí mo fi pọ́mọ ọdún 10. Nígbà tí mo pọ́mọ ọdún 10, bọ̀dá Fatai tó jẹ́ àkọ́bí ẹ̀gbọ́n ìyá mi, ó bẹ̀rẹ̀ sí ń fọyàn mi ṣeré. Mo ṣẹ̀ṣẹ̀ ń wú ọyàn ni, ó sì mọ́ ń dùn mí. Bọ̀dá Fatai á máa tẹ ọyàn mi ní ìdípá àwọn bá mi ṣeré. Mo sọ fún ẹ̀gbọ́n ìyá mi pé ọyàn mi ń dùn mí, ó ní kí ló ṣe mí bẹ́ẹ̀, mo ní bọ̀dá Fatai ló máa ń tẹ̀ ẹ́. Ẹ̀gbọ́n ìyá mi ò ṣe mí ṣe méjì, ó ní kí n gbẹ́ni sọ̀n irú òṣì tó wà lẹ́nu ẹ. Bọ̀dá Fatai ń tọ́ yẹn, tí Fatai bá tiẹ̀ fẹ́ tọ́ yàn, sọ́yàn orú ẹ̀ ní Fatai fẹ́ tẹ̀. Ọyàn wo ló wà lọ́yàn ẹ̀? Ọyàn wo ló wà láyà ẹ̀? Lẹ́nu yàmàyàmá. Ṣé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí, ó tún fẹ́ wà ládùúgbò? Wọ́n ti fojú burúkú wo Fatai. Mo ní rárá o, mọ́mì, ìsúnfẹ́ níbọ̀dí o. Ìsúnfẹ́ ní kókó o. Wọ́n bá mi ṣeré ni wọ́n lè tẹ omi bẹ̀rẹ̀ sí ń dùn mí. Ìyàn òṣìwọ́ ló ń dùn èkó ló gbé sáyà. Ọ̀rọ̀ náà lọ bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n ìyá mi kúkú bí bọ̀dá Fatai léèrè. O gbọ́ Fatai, irú eré òṣìwọ́ ló ń bá Táwà ṣe tó ń tẹ ọyàn ẹ̀. Màámi tó yan Táwà, èmi, ọyàn Táwà. Ní ìmọ̀ bí ẹbí tí mo ti bá ṣeré pé ọwọ́ mi ṣe èsìtẹ́, ọwọ́ wọn ò ṣe èsìtẹ́ o. Wọ́n sọ bẹ́ẹ̀. Bọ̀dá Fatai bẹ̀rẹ̀ sí ń kara mọ́ mi nínú ilé. Tó bá ti wà aráàlú tí bá ti wà nílé, ẹ̀rù á máa bà mí mọ̀ sákìrì. Wọ́n bẹ̀rẹ̀ sí ń kara mọ́ mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá jẹun kù, nígbò jẹ pé oúnjẹ tó bá bù fún mi ò kú ní yó mi. Èmi mo dàbí àbíkẹ́yìn nínú ilé. Tó bá wá jẹun kù, ó ní yá, Táwà, lágbà. Àwọn oúnjẹ náà máa ń fún mi. Wọ́n ò fún mi mọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ń kara mọ́ mi. Ìgbà tó yá wọ́n pè mí, wọ́n ní ṣe mo mọ tí mo ṣe. Mo ní mi ò mọ̀. Wọ́n ní torí pé àwọn bá mi ṣeré, mo wá lọ sọ fún ìyá àgbà. A máa ń pè màmá ní ìyá àgbà. Torí pé àwọn làkọ́ bí ìyá màmá mi. Ìgbà tí ìyá màmá mi sì ti kú, àwọn la máa ń pè ní ìyá àgbà. Torí ìyá màmá mi la máa ń pè ní ìyá àgbà, big mommy nítumọ̀ rẹ̀ tẹ́ bá fẹ́ pè lédè òyìnbó. Ó wá lọ sọ fún big àtọmọ wọn, àtọmọ tèmi, àtọmọ wọn àti èmi àti big mommy là máa ń pè wọ́n.
torí àwọn ni ìyá àgbà, àwọn náà sì dàgbà, àwọn làkọ́bí ìyá mi sì ti kú. So big mommy ìyá àgbà la máa ń pè wọ́n. So ọmọ tó ṣe mi mú tí mo ṣe torí mo fọwọ́ kàn ẹ́ lọ́yàn lásán wà lọ sọ fún màmá àgbà lọ sọ fún mọ́mì. Ìgbà tó ń dùn mí ni àwọn ní kí ló ṣe mí bẹ́ẹ̀ mo wá sọ wípé èyí lè fọwọ́ tẹ̀ mí mo kó wá bínú mi ní sọ́nù ọmọ mi ní dùn mí. Wọ́n ní má sunkún mọ́ mi ní máa tẹ̀ bẹ́ẹ̀ mọ́ owó náà máa lọ sọ wọn ṣùgbọ́n mi sórí ọwọ́ tí mo fi ń tẹ̀ ló fà mọ́ wọlé mi ní tẹ̀ mọ́ ṣùgbọ́n èmi náà wà ń bá ẹjọ́ láti jọ ẹ̀ má bínú wọ́n wá pè mí wọ́n dì mọ́ mi wọ́n ní mọ́ bínú inú mi dùn wọ́n fún mi lówó wọ́n ní lọ ra bisikíìtì mo lọ rà ọdún resume padà sí iṣẹ́ tán mọ́ ń ṣe wọ́n ti bẹ̀rẹ̀ padà wọ́n bá tún pè mí wá táwà wọ́n bí yóò fọwọ́ kàn mí ó ń dùn mí ìfọwọ́ kàn ṣì jẹ́ kí n wo èèyàn tó dùn ẹ̀ ṣebí ọmọ ẹ̀gbọ́n ìyá mi ni ó dàbí ẹ̀gbọ́n mi mọ́ ọdún wa síra wa èmi ti pọ́mọ ọdún 10 àtọmọ ọdún 7 ni mo ti ń gbé bẹ̀ èmi ti pọ́mọ ọdún 10 tó túmọ̀ sí pé a ti ń gbé fọ́dún 3 ẹ̀jú lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bọ̀dá yìí lákọ̀ọ́bí inú ilé òun gbogbo tó wá ti ọlẹ́bẹ́ gé bọ̀dá yìí máa ní kí n sóyìn mi wà ní ìsinmi bọ̀dá yìí ti pé bí ọmọ 20 ọdún kọjá like 25 years of age I am just 10 years so lè expect kan ní kí n ṣí kí ní òun ò ṣí mo bá fi hàn wọn bá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n bá mi fàtẹ́gùn sí pẹ̀lẹ́ bó ṣe ń fàtẹ́gùn sí wọ́n ní kí n ní sùúrù kò ní dùn mí mọ́ wọ́n gbẹ́nu wọn sí bó ṣe gbẹ́nu wọn sí ó tutù mọ́ mi lóòótọ́ mìíràn ó ń dùn mọ́ mi wọ́n wá ń fẹnu wọn wọ́n fi ń ra mi lórí ọyàn báyìí wọ́n fi ń ra orí ọyàn mi wọ́n fi ń ra wọ́n ní sọ ń dùn mí ní kò dùn mọ́ ní pẹ̀lẹ́ ó tún ṣe bẹ́ẹ̀ sí kejì bó ṣe ń ṣeun obìnrin ni mí ìjóbìnrin mi dìde ó ń dùn mọ́ mi bí wọ́n ṣe ń ṣe ó wá di pé lójoojúmọ́ tó bá ti yá ní sọ́yìn ẹ̀ ṣe ń dùn ẹ̀ torí pé kékeré bá ṣe bí wọ́n ṣe ń ṣe fún mi o èmi náà sọ pé ó ń dùn mí díẹ̀ ẹ mọ̀ gbọ́ wọ́n wà pè mí àǹtí ṣeun wọ́n tó ní kí n sí sókè tí bá ti sókè wọ́n tún fa wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fa wọ́n ṣe wọ́n lára bẹ́ẹ̀ ni pé ajá ńlá omi gbogbo ọlá sáà bàjá ṣe máa ń lá omi bẹ́ẹ̀ ṣe máa ń mu omi bẹ́ẹ̀ ajá máa ń lá omi ni a ṣe ajá fẹ́ jẹun gan àwọn làjá fi ń gbóúnjẹ bí bòdà Fàtáì ṣe máa ń ṣe ọ̀nà mi nù wọ́n gbọ́ wọ́n bá mi fa hàn là ní gbogbo ìgbà wọ́n ti ń ṣe ó ti ń dùn mọ́ mi nígbà tó yá mo ti ń pọ̀ mọ́ ọdún 11 bòdà Fàtáì pè mí wọ́n ní ṣé òun mi ṣe ń dùn mí mo ní kó dùn mí mọ́ nítorí kan táwọn ṣe fún mi ni táwọn bá ṣe fún mi mọ́ ó máa dùn mí wọ́n bẹ̀rẹ̀ sí fẹnu mú ìgbà tó bẹ̀rẹ̀ sí fẹnu fà ó bẹ̀rẹ̀ sí dùn mí padà mo ní bẹ̀rẹ̀ sí fẹnu fà yìí ó ń dùn mí ọdún máa tó mọ́ mi lára pé táwọn ò bá ṣe bẹ́ẹ̀ yẹn bó mo máa dùn mí gan o òótọ́ sì ni tí n bá wà ní kíláàsì bóyá ọmọ kíláàsì mi fèsì fọwọ́ gún mi níbi ọyàn báyìí á máa dùn mí ilé yìí túbọ̀ sí wípé bí bòdà Fàtáì bá ti máa mi fẹnu fà tí wọ́n bá ń ṣe báyìí kò ní máa dùn mí mọ́ ní tí bòdà Fàtáì fi sọ́pọlọ mi nìyẹn. tí bòdà Fàtáì bá ti dé face man face nílé wa wọ́n yàrá fáwọn ọkùnrin bẹ́ẹ̀ ni àti yàrá mọ́mì àti sitting room tí gbogbo ayé máa ń sùn sí báyìí ló sì jẹ́ face man face ni wọ́n kọ́ ojúlé 5 a ní tọ́lẹ́ẹ̀tì o bẹ́ẹ̀ sì ní ajé ní balùwẹ̀ a ní kitchen níbẹ̀ bọ̀ aláwọn tálàǹtì náà ti ń bá wa gbé tó ń gbé bẹ̀ bí ọmọ ẹ̀gbọ́n màbúrò náà wà ń bẹ̀ tó ti yé yín ṣé wá rí yàrá yẹn wọ́n ṣe ní room and parlour báyìí ibẹ̀ ní dájú àti mọ́mì wọn sùn bàbá fẹ́yàwó kejì o àmọ́ ìyẹn bímọ ó lọ ni ó sì gbọmọ rẹ̀ lọ ìtàn máa débẹ̀ ló jẹ́ kí n mọ ran yín létí àwọn bòdà Fàtáì àwọn làkọ́bí ilé so wọ́n fún àwọn ọkùnrin ní yàrá kan wọ́n fi yàrá kan lẹ̀ bóyá alálejò àṣekínní ibẹ̀ lèmi àǹtí Mọ̀súrà àǹtí Fátímọ̀ lájọ mọ́ ń sùn èmi Táwà àǹtí Mọ̀súrà àǹtí Fátímọ̀ yàrá yìí tí wọ́n ṣe tán fílẹ̀ pé táwọn alálejò ibẹ̀ la máa jọ ń sùn yàrá tiwa àwọn òkè ń tì àmọ́ yàrá àwọn ọkùnrin wọn máa ń tì nígbà míì wọ́n lè lálejò bóyá kan gbóbìnrin wá àbí nǹkan kan bó dẹ̀ ti pé ọmọ 25 years I am just 10 years old nígbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ibi pẹ̀lú mi ìyẹn àkọ́bí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n á máa là gbàlù wọn á pè mí tí wọ́n ti léèrè dé láti fọbọ́ yẹn tọ́kọ wá mo fẹ́ rí ẹ tí wọ́n ti wọlé báyìí ó yan mí ní ìbọ̀dẹ́ yìí ó bẹ̀rẹ̀ sí wọn lá ìjúbìnrin tèmi náà èmi náà gbà fún wọn ó ti mọ́ mi lára bí wọ́n ṣe ń mú ọyàn mi ń dùn mí ń sì ń dùn mọ́ mi wọ́n jẹ́ kó yé mi wípé àwọn fẹ́ sọ mí dòbìnrin ni kó yọ̀ mọ́ bá máa dùn mí àwọn ṣe bẹ́ẹ̀ fún mi
àti